Very good morning, all my lovers all over the world, and good afternoon, good morning. My name still remains Laye International. You know Miami. Hello, don't share you. Hello, mo sọ̀rọ̀ jù. Hello, don't share you. Hello, don't share you. Ìwọ tí o mú ti ẹ̀ pamọ́, tí o mú ti ẹ̀ pamọ́ tó jẹ́wọ́ ẹ̀ báyìí, ìkan ló máa padà jẹ́. Ìkan ló máa padà jẹ́. Iṣẹ́ yìí iṣẹ́ Aworo ni o. Ẹlẹ́dọ̀wò Aworo ẹlẹ́gbọ́n ni kìí sí pé ìdáhùn ìmọ́lẹ̀ náà bó bá ti ṣe wàá máa láàárọ̀ kùtù kó tó lọ síbi ọjà bíbí iṣẹ́ wàá máa la babaláwo oníṣègùn ńlá fáwọn wòlé kò sẹ́ni tó lè la kò sẹ́ni tó lè lò go and do it tested and confirmed ọlọ́run ló wà tested o ló wà confirmed o bò ewé àti egbò olúwa lẹ́nu ẹ̀ bá mi fàṣẹ sí ìbàlọ́wọ́ gbogbo ẹ̀yin babaláwo aláàfáà wòlé pásítọ̀ ajáwó ajágbò mo ṣèbà yín nílò ìbàlọ́wọ́ lórí wa lẹ́mọ̀rẹ́ ọba tó ló máa tó nàìjíríà tó ní owó tó ní egbò mo ṣèbà lẹ́nu o ẹni ọmọ ya mi iṣẹ́ bàbá mi ni bàbá mi ló máa ń lo iṣẹ́ nígbà yẹn ọ̀ bàbá mi ọmọ gbé wà mo ṣe báyìí lẹ́ni o àwọn ló máa ń ṣiṣẹ́ yẹn nígbà tí wọ́n ìgbà tó wà láyé bàbá bá ní o pé a ní táyé o máa ń sà lọ ṣe kan báyìí máa jó ìkan mẹ́ta péré ni hot tó máa fi lò hot la máa fi lò hot nìkan ní ìkan ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ ìkan mẹ́ta péré ni a ní táyé manisa a ní kó wá ewé rinrin kó pọ̀ kí wọ́n wá mo ti kọ́ yín ni o kí wọ́n wá ọ̀gẹ̀dẹ̀ òmìnì 16 kí kó sílẹ̀ kí kó sínú apẹ pé apẹ yẹn kó jẹ́ bóyá apẹ tí ó bá ti tuntun ó ní kí kó sí yálà ó ti lórí yálà ó ti lògbò tó jẹ́ ó ti tuntun kó tó yẹ pa ara ẹ tí wọ́n ó ké dandan ó ní kí ṣe ti torí àwọn kọ́sítọ́mù gidi tó máa gbé orí wá fún ẹ so wọ́n wá ọ̀gẹ̀dẹ̀ òmìnì 16 tó jẹ́ ọ̀gẹ̀dẹ̀ òmìnì gidi tìbílẹ̀ 16 àkó sínú apẹ wọ́n ti kó sínú apẹ wọ́n wá tó complete so tára ò ti bàjẹ́ wọ́n wá kó sínú kínní ọba máa pọ̀n bò pípọ̀ yẹn ló dájú pọ́n kó ti pọ́n ló dájú wọ́n wá kó sínú apẹ wọ́n bá ti wá kó sínú apẹ wọ́n wá ẹ má bínú wọ́n wá ẹyin adìyẹ òróró ẹyin adìyẹ ìbílẹ̀ tó yẹ kó mọ́ ó ti mú dáadáa 16 náà again wọ́n á kó lé lórí mọ́lẹ̀ wọ́n wá ewé rẹ̀rẹ̀ ló ń pè é ẹyọ kan ní ìjọ ewé yẹn o àwọn kan pè ní rẹ̀rẹ̀ àwọn kan pè ní rinrin ìjẹ̀bú ló ń pè ní rẹ̀rẹ̀ general name is rinrin so wọ́n wá kó bò lórí mọ́lẹ̀ kò látàrí kò ní kankan jó ẹ̀lì kàbí gọ́jọ́ bá ti jó tán má sọ sórí kan kó bá ti wá sí wà á lọ inú bẹ̀ ló ti máa lọ inú bẹ̀ lọ nínú bẹ̀ bó bá wọ́n kó lọ nínú bẹ̀ yẹn iye kan tó fẹ́ fi lọ yẹn bójá ọlọ́ tó fẹ́ fi lọ gbé sórí kan kó má kanlẹ̀ wà á lọ akúná bá ti kúná ọmọ ìyá mi kí ló máa ṣe rọ́ sínú kan bójá àdúró máa rọ́ sí bójá ìgbò fún rọ́ sí bó bá dáadáa àrọ́ kòtò bó sọ́wọ́ máa fi omi ayé lò ó kí ló jẹ́ omi ayé shinap bójá ògógóró bójá ẹni wọ̀n bá yẹ pé ó ṣaka 501 bójá ẹlẹ́sì bójá kò sí tó lè lò bójá wine lò ó kó sáà jẹ́ ọtí lọ tí ń jẹ́ àdúrà gbà o wà ní tẹ̀ ṣe o ọmọ ìyá mi iṣẹ́ yìí but before you do it before you listen to this make sure you share it àwọn kan ní díẹ̀ má ya green don't be greedy don't be greedy share it nọ́mbà mi lélẹ̀ nọ́mbà yẹ ọkàn fẹ́ máa lò ó sí mi lò nọ́mbà méjì mọ́ 081 222 148 91 again 081 222 148 91 still remain Babalawo International ọ̀nà Miami very soon wà dúró ìgbéga ló máa rí òní padà sẹ́yìn o àdúrà tí a gbà wọ́n tó wọ́n mi mú àdúrà gbà wà ló gbẹ̀rù láyé so mo sọ fún ẹ wà àdúrà gbà lálà fún ẹ o thank you God bless you share it o sọ àgbọ̀ mi share it gbogbo àwọn olùmọ̀ share ẹ̀ sí because we are greedy olùmọ̀ share.